Come on. Àfìgbà tí mo yẹ lérí ibú tí ń tújọ. Oníṣòwò kẹ́ bọ̀dá Jẹ̀lílì, burakata ní sọ bọ̀dá Jẹ̀lílì, oníburakata ní sọ bọ̀dá Jẹ̀lílì, fúfú ní sọ bọ̀dá Jẹ̀lílì, ọmọ bọ́sọ̀pù ní sọ wọn, ó dákẹ́rẹ́. Ìyá Jẹ̀lílì, ọmọbìnrin ò lè sọ bọ́yọ̀ wọn rẹwà lọ́mọ 20 ọdún. Ṣùgbọ́n ẹ̀bi rẹ̀ ni bí ọba rẹwà mọ́ lọ́mọ 50 ọdún. Ó sì wá jókòó tẹ́tẹ́rẹ́. N tí ń ṣe Jẹ̀lílì ìṣojú lásán o. Tá a bá tètè múra sọ̀rọ̀ Jẹ̀lílì, ìwọ lára yé òbú o. Wọ́n làbí àmọ́ rẹ̀ jókòó tẹ́tẹ́rẹ́. Ẹ ṣé, torí ẹ̀ náà mo fi wá bá yín. Ẹ dákun, ibi tẹ́ ẹ bá mọ̀ kẹ́ ẹ mú un lọ. Ẹ dákun torí Ọlọ́run ẹ ṣàánú mi. Babaláwo kan ń bẹ tí mo mọ̀, ó gbóná jàpá ara lọ. Kì í bá tì ní. À ń tọ́ ara ni o, à ń sọ lóòrèkóòrè ni o. Yóò kú òǹgbèsè ayé Jẹ̀lílì. Ìdá náà ń gbò lẹ́wàá mú un lọ. Ọ̀rọ̀ ẹni káàárọ̀ káfa lẹ́yanjú rẹ̀. Tó bá ti yá ó ti yá mi. Ìyẹn nílé lọ báyìí torí ifá ọ̀fọ̀re ifá ọ̀fọ̀bi ọ̀rọ̀ ètùtù ò ní ṣaláìṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n bí mo ṣe wà yìí owó pọ̀ lọ́wọ́ mi láì gbọ́dọ̀ wí kú òkú. Lọ́la ń kọ́ ṣe ẹ wà nílé. Mo wà nílé ńlọ́ọ̀bì kankan. Ìdá yín gbogbo tí n bá ti délé gbogbo ọ̀nà tí yín ìrówó ni wọ́n wà tó bá ti á dọ̀la èmi ni wọ́n jí yín ní a lè lọ. Ẹ ṣé mo dúpẹ́. Ìdúpẹ́ ara ẹni Ọlọ́run fún wa ṣe. Ìyá. Òrìṣà wo la máa fi àwẹ̀? Kò sálàjọrò tó tilé ọmọ lọ. Jẹ̀lé ń kó àdúpẹ́ agúnlẹ̀ láyọ̀. Ilé mi ló dé yìí o. Ibi náà ni wọn náà ó sì máa gbé títí wọn náà fi lọ sí ilé tí wọn náà bá rẹ́ǹtì tàbí tó kọ́. Bàtúnjí. Ilé yìí rè. Kí ló yà ọ́ lẹ́nu? Láìláìlẹ́mìláwò. Muhammadu Rasulullah. Ilé yìí ló tóbi tó yìí. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Wàláhì ìrírú rẹ̀ rí. Ó tóbi. Ẹ fi sí ilé ọba jẹ ni. Rádìrádì wo tiẹ̀ ní bọ́ta lẹ́nu mi. Ilé ọba bò. Ilé ọba àlúwà ò tó yìí. Ilé ńlá ni. Jẹ̀lílì, ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Lóòótọ́ ilé ńlá ni. Torí pé tí ẹ̀ bá dúpẹ́ oore tọ́lọ́run bá ṣe fún un, Ọlọ́run ló tún ṣàlékún rẹ̀. Èyí tó kọ́ fún àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n tó o bá tún débò míì, ilé ńlá tó ń bẹ́ẹ̀. Èyí táwa ṣe yìí o, ìwọ̀n bá táì ṣe yìí. Àìrówó rè mọ́ká ìlà. Tó wá kọrí sí Mọ́kọ́lá, ó dé Mọ́kọ́lá tán, ó wá bẹ̀rẹ̀ sí sa òkúta wẹ́wẹ́wẹ́. Wọ́n lè ti rí olóhùn rí àwọn èèyàn bí èṣù lọ́bẹ̀rẹ̀ sí sọ́kù sí báyìí. Ó ń sọ sí báyìí. Olóhùn náà sọ́kù àṣetánì náà. Àwa náà sọ́kù àṣetánì lè ta ṣe lọ. Ẹ wò ẹ gbìyànjú. Àdúkẹ́. Ẹ gbìyànjú. Olówó wọlé sẹ́yìn wà nkárá. Olówó jẹyìn ẹjà kà. Olówó mu tí ẹ̀yìn mú kọ́ gbóná. Ẹ ti sí olówó jẹnu. Ṣé wọn náà fẹ́ sin olówó jẹ? Ó fẹ́ dé èèyàn ńlá kó lè bá dé èèyàn ńlá ló jẹ́ àmọ́ wá síbẹ̀. Ṣùgbọ́n nǹkan tó ṣe ni pé òun láti jẹni tí ó jáfáfá tí ó múra ṣiṣẹ́ torí pé ìrìn òkè sísàlẹ̀ òun kọ́ ni ìrìn orí òkúta sí Abẹ́òkúta o. Ẹni tí ó ti orí òkúta tí ń bẹ ní Kòròdú lọ sí Abẹ́òkúta yóò ní owó tiẹ̀ lọ́wọ́ tí ó fi wọkọ̀ lọ. Ìwọ náà gbọ́dọ̀ ṣiṣẹ́ tó lò lọ́wọ́ ní tí ń sọ fún ọ̀nà kí wọ́n náà wá fi sin olówó jẹ. Ẹ̀ṣẹ̀ mo dúpẹ́. Ọ̀kárí la. Ẹ̀ṣẹ̀ mo dúpẹ́. Ọ̀kárí la. Ká lọ sí yàrá tí o máa sùn. Yàrá. Ẹ jẹ́ ń dóyà yín. Ìyá ibi táyé tá ti ń gbàlejò tá ti máa ṣe fàájì tá ti máa wo tẹlifíṣàn níbí. Yàrá àlejò ni. Mo sọ níire. Yàrá tó máa sùn ká lọ ọbẹ̀. Jẹ̀líkò. Ọ̀jẹ̀lì ń gbọ́. Jẹ̀lílì rẹ̀ ó dé o. Ṣẹ́rí a ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ̀ bọ̀ lápò ni. Ṣé mọ̀ pé àwa ni ajídára adára má dátà nà. Ìdíje tọdún yìí
àrà ọ̀tọ̀ ni bí ta gbégbà yọ ó yàtọ̀ pátápátá torí ẹ̀ la ṣe ti pé ẹ̀yin sponsors àwọn contestants ibi ká ṣe gbogbo àlàyé fún yín bó ṣe máa lọ lẹ́sẹsẹ èkejì mi á bá mi yànnàná ẹ̀. ẹ ṣe púpọ̀ ẹ ṣeun gan ìdíje tí a fẹ́ ṣe ní ọdún yìí àrà ọ̀tọ̀ ni ìdí tí a fi ń pè ní àrà ọ̀tọ̀ ni wípé ọkùnrin lásán ni wọ́n máa ṣe gẹ́gẹ́ bí obìnrin ni gbogbo wọ́n máa múra gẹ́gẹ́ bí obìnrin wọ́n á jó gẹ́gẹ́ bí obìnrin wọ́n á wọṣọ gẹ́gẹ́ bí obìnrin wọ́n á wá sì wá máa ṣe ohun tí obìnrin máa ń ṣe. ṣé ẹ wá rí o catwalk ni wọ́n máa kọ́kọ́ ṣe ẹni tó bá ti gbégbá orókè níbẹ̀ ó ti kọ́kọ́ ní 50% ni ẹlẹ́ẹ̀kejì òun là ń pè ní table manners expert òun náà kárí 50% tó bá ti wá yege òun gan-an ló gbégbá orókè o n tí a máa wá fún onítọ̀hún ní nǹkan gidi ẹ bá mi ṣàlàyé ẹ. ẹ̀bùn oríṣiríṣi ló wà nílẹ̀ tó lè jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn ni. àkọ́kọ́ ní ọjọ́ yẹn gangan ẹni tó bá win òun àti sponsor ẹ̀ wọ́n máa lọlé pẹ̀lú 10 million naira. Oh, wow. àti jíìpù méjì. ẹ̀kejì ṣe rí aṣọ tí sponsors àtẹni tó bá win yẹn tó máa wọ̀ fún odindi ọdún kan àwa la máa provide ẹ̀ fún wọn. àwa tún sponsor wọn wọ́n á máa travel láti ìlú kan dé ìlú kan nílùú òyìnbó ni o ìlú kan dé ìlú kan wọ́n á wá end sí USA United States of America. Oh yeah, oh yeah. tí a bá dé USA wọ́n á wá ní àǹfààní láti bá àwọn partners wa òyìnbó wọ́n á ní àǹfààní láti bá wọn jẹ dinner ìdí nìyẹn tí table manners tí wọ́n sọ pé káàdì 50% yẹn tó fi ṣe pàtàkì àwọn ẹ̀bùn tá a nílẹ̀ fún yín nìyẹn. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín lórúkọ gbogbo àwa sponsors a dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan-an Olúwa fún yín ṣe. Lóòótọ́ ni wípé competition ọdún yìí ó yàtọ̀ torí pé ọ̀nà tó gbà yàtọ̀ ó pọ̀ ẹ wò competition obìnrin la máa ń ṣe tẹ́lẹ̀ ọkùnrin máa ṣe bí obìnrin ni eléyìí ó yàtọ̀ tóòtọ́ bákan náà ni wípé àwọn ẹ̀bùn tí ẹ gbé kalẹ̀ 10 million kì í ṣowó kéké àti jíìpù àti aṣọ tí wọ́n á lò lọ́dún kan a mọ̀ pé ó yàtọ̀ advice tí mo fẹ́ fún yín lórí ọ̀rọ̀ yìí ni wípé bó ṣe jẹ́ pé owó ńlá lẹ fẹ́ invest lórí competition at the same time àwa gan owó ńlá la fẹ́ invest lórí àwọn candidates tá à ń mú bọ̀ wá. bẹ́ẹ̀ni. ẹ jọ̀ọ́ àwọn judges yín tẹ́ máa pè wá síbi competition yẹn ẹ jọ̀ọ́ abẹ́yìn ẹ jẹ́ kó jẹ́ àwọn enlightened people tí wọ́n dẹ̀ bẹ̀rù Ọlọ́run tí wọ́n á lè sòdodo torí pé kò ní tẹ́wa lọ́rùn kéèyàn náà dúró owó yẹn sórí ọmọ kan kọ́ wá di pé àwọn judges á máa tepo bọ́yọ̀ tí yọ̀bẹ́po àwọn ò ní gbà bí candidate wa bá fail ká gbà pé ó fail tó bá dẹ̀ pass kí wọ́n fún ní pass mark ẹjọ́ níta fẹ́ nu Olúwa ràn yín lọ́wọ́ lẹ́ẹ̀kan sí gbogbo wa àdúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun. àjọṣe wa ò ní bàjẹ́ èyí tẹ̀sọ́ yẹn náà ó ti yé mi ju bẹ́ẹ̀ ṣe sọ lọ ṣùgbọ́n ṣe mọ̀ wá lánàá kó tó dé ní àṣẹjọjọ máa ṣe pọ̀ ẹ fọkàn yín balẹ̀ pé ẹni tó bá tọ́ la máa gbégbá orókè fún nítorí pé a kì í fi igbá kan bọ̀ kan nú Ọlọ́run adé fún gbogbo wa ṣe. ọjọ́ ìlú ń gbọ́. Jẹ̀lílì rẹ̀ o, ẹ̀sìn lára ọ̀fẹ́ o, ó ti dé. Mr. Kọ́lá arókò jókòó ẹ̀fí bó ṣe ló mú kíní àfomi. ọ̀nkú kí ló máa ń ṣe yín náà ẹ ti sọ́sọ́sọ́sọ́ mo dẹ̀ ti correct yín náà ẹ tún ṣe the same thing mo sọ fún yín pé ẹ má máa pè mí ní Kọ́lá mọ́ ẹ máa pè mí ní Sisi Kọ́lá lórúkọ mi.
Sisi Kọ́lá ajíṣe bí obìnrin. Ta ló lòṣì ìyáláyà wọn. Ẹ wo ń kó ẹ tí ẹ mọ nǹkan tó fọ́ nìyí. Alẹ́ mi àti boyfriend mi la jọ lọ sí Italy lánàá. Gbàdé ṣe wọnú Italy báyìí. Àìtí ìjókòó tá ìjókòó ní bá rọ́mọ gbèrègbèrè ọ̀hún lọ́ọ̀kan tó pe rẹ̀ lóbìnrin. Ló bá jókòó síbẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí ní ṣẹ́jú sí mi. Mo ní kí ló wá ń ṣojú eléyìí ṣe nǹkan kan kó sí lójú ni. Kò pẹ́ tá ìpẹ́ báyìí ní bá rọ́mọ kékeré kan ló bá mú ìwé wá bá mi. Ipe òun fẹ́ rí mi o àti pé kí n kọ nọ́mbà mi síbẹ̀. Èyí rádaràda ojú èèyàn máa tiẹ̀ rí tó. Ṣóbìnrin àtobìnrin máa ń àgbẹ̀. Sisi Kọ́lá issue yẹn Kọ́lá and treat it this time around. Bá ṣe máa win contest yẹn. Abẹ́rẹ́ epo fọ́ ni ṣá tí mo wọlé táì wọlé tí mo dẹ̀ jókòó tó dẹ̀ wá bá mi bẹ́ẹ̀ yẹn. Kí ló ń ṣẹlẹ̀ tó bá wá rí mi títí wàá máa ya mi jẹ. Sisi Kọ́lá ànújẹ́ ká fìyẹn sílẹ̀. Bá ṣe máa win ní contest ni mo ṣe wá síbí ẹ tó dẹ̀ rí owó ni mo fi gba trainer ni ó máa train bó ti máa catwalk ó ti máa rẹ́yìn bó ṣe everything iṣẹ́ tiẹ̀ ni mo dẹ̀ sanwó fún ni láti rí pé kó train ẹ dáadáa ká dẹ̀ win contest ó parí. Ọkọ kí ni reason fún yín láti máa downgrade me all the time. No. Ẹ dẹ̀ ní no ẹ lọ ń gbóbìnrin ẹgbẹ́ mi wá pé kó máa kọ́ bí mo ṣe máa catwalk. Ara àṣòro tí mo ní pẹ̀lú yín gangan nìyẹn. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ lówó lè ní ni o opportunity wà fẹ́ lómi láti sponsor mi ní ọ̀la. Ṣó ti yé yín sàn kò yé yín ẹ má rò pé bí à ń torí owó tẹ gbé sílẹ̀ ń ṣe lè máa control mi bó bá ṣe wọ̀nyẹn kí ni nǹkan tó fẹ́ wá kọ́ mi ṣe bọ́bìnrin ni obìnrin lèmi náà kí ni gbogbo step tó ní tó fẹ́ kọ́ mi àmọ́ ìwà gbogbo àwọn people yẹn tájọ fẹ́ contest. Mr. Kọ́lá wa Sisi Kọ́lá ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní over confidence máa ń jáyàn kulẹ̀ kó máa rí bẹ́ẹ̀ mo ṣe fẹ́ ni pé gbogbo nǹkan tẹ́ bá fẹ́ the way you go about it ó máa kọ́ yín. ẹ wo bí sà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ní right tiyín láti gbowó sílẹ̀ mi náà ní right tèmi láti perform ṣó ti yé yín sìn mi mọ nǹkan tó fẹ́ kọ́ mi àwọn tí a jọ fẹ́ díje nǹkan tí à ń sọ yìí ń sìn gbogbo wọn catwalk náà máa ṣe ibi tí wọ́n gbójúlé nìyẹn èmi dẹ̀ ti mọ bí mo ṣe máa nà wọ́n pa prologue ni máa pa every one of them sí prologue ni ṣe mọ̀ kó máa ń bẹ̀rẹ̀ fíìmù ibẹ̀ ni màá pa wọ́n sí wọ́n máa wòran tílẹ̀ ni èmi ò ní bá wọn ṣe catwalk o dog walk ni màá ṣe dog walk. Kò yé yín bó ṣe máa surprise yín náà ni ẹ máa lánú ni kò yé yín sìn ó dà kó lè yé yín dáadáa òun lélẹ̀ wọn bí yẹ anybody dá àwọn ò ní. ẹ ṣe gan ẹ ti try. ó fọ́ nìsín fantastic. bó ṣe máa rẹ́rìn inú hall náà nìyẹn tó ti yé yín sá ẹ ti rí nǹkan tí mò ń sọ ṣẹ́ni kó yàtọ̀ sí gbogbo wípé kéèyàn kan máa ṣe rìhásà kan bì kan. Ó yàtọ̀ lóòótọ́ yàtọ̀. I think we have a lot of work to do. You have a lot to do. For what? Mo mí pé iṣẹ́ pọ̀ tá a máa jọ ṣe. Iṣẹ́ pọ̀ láti ṣe fún àwọn wo mo jẹ́ wèrè àbí mi ò lọ́pọlọ mi mọ nǹkan tí mò ń ṣe ní òkan sọ fún mi ná àbí nínú gbogbo contest tó ti ń lọ káàkiri èwo ni wọ́n gbọ́ rí bí wọ́n ṣe dog walk. Oh God. Uncle, first things first kò kí n ṣe dog walk runway catwalk ni. Àgbọ̀ olódo o lè mọ kankan fẹ́ waste owó ni wọ́n fẹ́ sanwó náà ni mo dẹ̀ ti sọ fún wọn tẹ́lẹ̀ kò sí problem bó bá ṣe wọ̀n yín ọ̀rọ̀ tó máa san náà ló ti ń sọ yẹn ẹ kówó tẹ fẹ́ kó kẹ́ kó fún kẹ́ jẹ́ ká jọ pàdé nínú hall kò ṣe yín yìí tẹ̀dẹ̀ ti ṣe yẹn ṣé ẹlòmíì àgbé láti bẹ̀. Ọmọ mi ṣe máa handle wọn mo ti handle irú wọn rí. Wọ́n handle ẹ̀. Sisi Kọ́lá nǹkan tí mo try láti explain ni pé bẹ́ẹ̀ ṣe yẹn náà ó dáa as a matter of fact mo appreciate intelligence yín àti creativity yín ó nice gan. Ta ló ń lò ṣe kò lè yẹ ọjọ́ mi wá sọ pé ìyáláyà wọn ta ló ń lò ṣe ìyáláyà ó ti pọ̀jù sísí mi. Rádaràdà kílẹ̀ yóò rédèrèdè kílẹ̀ yóò òpin ayé ń dé lọ òwe wájú ṣe bí obìnrin òwe wo Sisi Kọ́lá. Ta ni mo fẹ́ lò fún competition yìí o àwọn ará bí ò gbèrú owó báyìí kalẹ̀ rí 10 million
mọ́tò àti ọ̀pọ̀lọpọ̀ aṣọ téèyàn lè lò fún ọdún kan. Àbí kí n lo jẹ̀lílì ni? Mi ò lò. Ẹ̀rẹ́ ni bá rìn tá ń pe ajá láwè. Jẹ̀lílì tí ń tọ̀lé pẹ̀lú sórí burúkú tí ń só kàrùn. Mi ò ní lò. Kò sí yẹ kí n jẹ́ kí owó ìfò mi rò. Àbí kí n wá nǹkan ṣe sí ìtọ̀ jẹ̀lílì àti só rẹ̀ yìí ni. Jẹ̀lílì! Jẹ̀lílì! Láàmì àkàní. Wo bó tó ṣe múra. Ṣé dojúmọ́ náà láà máa kọ́ bí ẹ ń kọ́ lé ní ọlọ́rẹ̀ wọ sọ bí ará oko. Bẹ́ẹ̀ Èkó ló ń gbé tó bá kú òlékò kò yẹ kéèkó kú lára rẹ̀ ó tí kú òlékò tẹ́kò tí ń kú lára rẹ̀ báyìí tó yẹ kó máa ṣèdè kó jáfáfá kó máa sọmọdẹ̀ ṣẹ̀kẹ̀dẹ̀ rí mi nǹkan kan wá lọ wọ sọ bí ará oko. Bùrákà ni tó bá ṣe yìí ni mo kẹ̀dẹ̀kẹ̀dẹ̀ lè ṣèkó lẹ́kẹ̀dẹ̀kẹ̀dẹ̀ o mo kẹ̀dẹ̀kẹ̀dẹ̀ lè ṣèkó láti sin kẹ̀dẹ̀kẹ̀dẹ̀ dọ̀la. Lákẹ́gbẹ́nu ẹ lọ èwo ń kẹ̀dẹ̀kẹ̀dẹ̀ kẹ̀dẹ̀ kan ti tó má ti ń di méjì mẹ́ta ó ti bàjẹ́. mo kẹ̀dẹ̀ ti gbọ́. Ọ̀gẹ̀dẹ̀ ti gbọ́. Ọ̀dà jókòó business kan wà tí mo fẹ́ sọ ọ̀rọ̀ kan wà business láti dé báyìí owó sì wà lórí ẹ̀ gan bí mo ṣe rí ọ wà lè ṣe à ń wá ọkùnrin tó lè rìn bí obìnrin tí ó ṣe bí obìnrin njó lè rìnrìn àwọn obìnrin ọmọge ṣe bí wọ́n ṣe rìn. Láàmì àkàní mo lè ṣe dáadáa. Tó tọ́. Ẹni sọmọrí. Ọ̀yà. Lóríṣiríṣi. Ọ̀yà rẹ̀ kankan rẹ̀. Ìyàwó. Ìkan rèé. Ṣé tí ó ṣàyà gágá bí pẹ́pẹ́yẹ báyìí? Ṣẹ́kẹ̀dẹ̀ rí mi. Mú mi. Èmi tún ni. Ṣẹ́kẹ̀dẹ̀ rí. Tó mú mi. Èmi tún ni. Èyí ń ṣe bí wèrè tí yèrè pé dàlù. Ẹ̀bẹ́ yìí. Oye mi ò fẹ́ nù. Ṣùgbọ́n mo rí pé ó wúlò, ó máa wúlò. Ǹjọ́ wa máa tó ṣẹlẹ̀ ẹnu àwọn nǹkan tó kù láwà nǹkan ṣe sí pàápàá ẹnu rẹ̀ Ọlọ́run kú ní kò máa bùtì kò máa rùn ṣùgbọ́n eyín ẹ̀ tọ́ rẹ̀ ró yìí ọ̀rẹ́ ró àwà nǹkan ṣe sí àwà àti títọ́ àti iṣó rẹ̀ àwà nǹkan ṣe sí bó lè ṣe sojú ó tó fẹ́ sókọ́ ìṣó tó bá wú tó bá fẹ́ bẹ́ lọ máa ṣe bó ṣe ṣe tí mo wí àwà nǹkan ṣe sí àwà nǹkan ṣe sí. Nkẹ̀dẹ̀ ti gbọ́ ẹ̀kẹ̀dẹ̀ ń gbádùn mi. Aládé lóòótọ́ aláti kí òkè ń gbélé ẹni wọ́n ọmọ kì í sùn bí èèyàn bá tiẹ̀ fẹ́ tì torí ọmọ kú àjọmọ̀ tó nírun lórí bó bá tiẹ̀ jẹ́ wípé ká lè win beauty contest yìí ni ṣé bàbá tó wá ń wo wèrè ló wá yẹ kó o mú wa wá sí. Madam dá nǹkan kan mọ̀ wọ́n ní usage ni ọkọ mi ti ń ṣiṣẹ́ ṣáwọn tadé Ọ̀yọ́ ṣé wọn kì í gbowó ni wọ́n kúkú ń gbowó àmọ́ ìkọ́kọ̀ jù kan lọ ni èmi tí mo mú yín wá síbí orí mi ò kúkú dàrú bíi tàwọn tí wọ́n ń fi ẹgbà fún lóúnjẹ lọ́ọ̀kan yìí mo mọ̀ pé òun ló lè ṣe ni oògùn pọ̀ ní gbogbo àwọn ará àdúgbò yìí ni wọ́n pè yes yàtọ̀ sí pé ó ń wo wèrè ó tún gbóná bí àrá ó lè sọ ọ̀sán lóru. ṣé lóòótọ́. ó ti wo òyàn rí tó jẹ́ wèrè nìyẹn ìyẹn normal ó tún over normal. ó gbóná o. ẹ̀yin èèyàn mi ẹ̀lẹ́ ọmọkùnrin yìí ó ti di olúborí òní ò borí níjọ́ ṣó tẹ́ wí àbí kí lẹ ti pè. ṣó. òní ò borí ẹ fọkàn balẹ̀.
Bàbá ẹ̀mí ìpò òun ló máa gbégbá orókè. bẹ́ẹ̀ ni ìgbà tí mo bí àwọn òní rẹ̀ léèrè ohun kan tí a ní ọmọkùnrin yẹn ó ṣe tí ó fi di ìràwọ̀ gàǹgà nǹkan kékeré ni bó bá ti lè ṣe. ṣé wọn wà ní ìlú pa báyìí. wọn ò lè lù ú pa ìṣẹ́jú díẹ̀ náà ló kù láti lọ rè mú un pò bẹ́ẹ̀ bá a bá ti mú un pò bẹ́ẹ̀ báyìí ó ti sori irenu kẹ́ ẹ lọ rè jó kẹ́ ẹ lọ gbàlù kẹ́ ẹ máa jó kẹ́ ẹ máa yọ̀ lókè. Bàbá ẹ̀bùn ọ̀rọ̀ ijó kankan kọ́ lélẹ́yìí o ọmọ di pé ọ̀rọ̀ wa wá máa dàbí ọ̀rọ̀ ẹ láboyún tó lóyún tán wá rí ìran síbi. kí ni yìí ti ra bàbá ibi sára ṣe àkókò tí kò ní. ilé yóò ṣe mí lè rà ibi sára rẹ̀ àti ọ̀la ṣe ń lè rà. ọ̀ṣẹ́jáde ni bàbá kí n má ṣàjáde ẹ̀yin ò sọ fún mi tẹ́lẹ̀ kí n tó wọnú ilé yẹn lọ èèyàn gan bá kìnìún ṣeré á jẹ́ trained one ìgbà tẹ́ máa ní kí n wọnú ibẹ̀ yẹn ẹ ò sọ fún mi pé àwọn ọ̀rọ̀ wèrè tí wọ́n lè bà tèmi jẹ́ ni mò ń wọlé lọ bá mo rò pé àwọn tẹ́ ti select ni bàbá wọn lọ mi wọ́n gé mi jẹ bàbá ṣe mọ sáìsì ẹ̀kẹ́ mi kí n tó wọlé ẹ̀wọ̀n tí mo gbé jáde bàbá ọ̀ bíbú ìgbọ́n mi kọ́ ẹ̀wẹ̀ yìí ni ẹ̀wẹ̀ jẹ. Aládé má ròyìn o ẹni tí ó jẹ inú àpáti ọgbọdọ wẹnu àké arábìnrin bá Aládé sọ̀rọ̀ kó padà sọ́dọ̀ àwọn ará bíi kó tó di pé eegun wọn rọ̀ padà. Aládé just 5 minutes gbìyànjú kó o padà lọ náà má jẹ́ kó wọ́wọ́ gbọ́ Aládé jọ. madam ẹ fẹ́ ṣe mi owó yín kéré sí ẹ̀tì mi àwọn pípọ̀ yìí display lèmi lórí bí bàbá mi ò use mọ̀ ká máa bá wèrè ṣe competition. Mr. Aládé àwọn training tàti wá ṣe ń kọ́. o kò bẹ ṣe train mi àbí mo fún yín nìyẹn. kí ni mo fẹ́ fi ṣe instructor ní mí náà. èmi ò padà lọ bẹ̀ẹ́ mọ́. abẹ́ ti wà pé jù ọ̀dà àfẹ́ ni. condition rẹ̀ ṣẹ́fẹ́ kí n ṣe. ẹ dájọ́ wọ bẹ̀. ìpèsè tá a pèsè bẹ̀ tọkùnrin nìkan ni obìnrin ọgbọ́dọ̀ wọ bẹ̀ wọ́n bá wo jẹ́ náà. ṣẹ́fẹ́ kí n wọ bẹ̀ ni. ẹ kí n wo inú ilé ẹlẹ́ẹ̀kan sí bó ṣe wà lọ́ọ̀kan yẹn wọ́n ṣe wà bẹ́ẹ̀ o. ajé níyanu ajé níyanu nítorí owó nítorí ipò wọn lù bàbá lẹ́nu fún yéyé ajé níyanu ajé níyanu ajé níyanu nítorí owó nítorí ipò wọn lù bàbá lẹ́nu fún yéyé ajé níyanu. Oya, turn round. You dey feel me? Betty. Nigga, wetin you dey do so? No be like that na, I no get am right at all. You dey frustrate my efforts. I no like am. I dey do something, no encourage me. Yinka, see how I go do am. Go throw your hip like this. Come put your hand akimbo. You see how like this? Go come smile. Begin dey go. Come turn around. See. Go dey throw your hips. You go smile, your 32 go come out like this. But I am dey do so, Betty. You smile? Na the thing wey you did now dey do so. You no smile. Make you no let me smile. See, when you look stern, you look serious. A man should always look serious. You can't beg for beauty pageant. For beauty pageant, you go show your 32 like this. Even if hunger the wire, your teeth go still come out. If you dey sad, you go still smile to attract the judges and the audience. Now in the 32 therefore, you can just show your teeth, flash the thing. So you can't beg. No frustrate. Let me talk to her for language. Oh, Yinka, dákun dúró bá ná. Betty, so mọ̀ pé catwalk nìkan kọ́ ni wọ́n ṣe ń jọun. Àbọ̀mọ̀ ohun tí wọ́n ṣe pọ̀ o. Ìtẹ̀mí sọ ni pé kó rọ́ bí ọká. Kì í ṣe pọ̀ ọ̀rọ̀ bí arọ o. Ó wà rọ́ tìkatìka. Tika, make it thick, make it hard. Make chorus. Oh, see this when they talk chorus. Never, they don't sing there. Just on a beauty pageant, they don't sing. Àrètí dákú iṣẹ́ dé. Ṣé olówó mi ò fowó ra kú báyìí? Ṣé bẹ́ẹ̀ ni ó bá gbé díẹ̀ ní lọ ya àgbà kọ́kọ́ ní iṣẹ́? Ní tí mò ń sọ ni wípé
àní kọ́ rọ́ tìkàtìkà nígbà wo ò gbọ́ Yorùbá tẹ́bi ò gbé ìbò ní sí bó lọ àgbọ́ yóò ṣe wà àní kọ́ rọ́ kó jẹ́ kúrò ẹ̀. Oh, Oga may come. You dey tell me you get attitude. Hey, na the thing I dey tell you can now. Everything na attitude. Oh yeah, you cannot do am for the last time now. May no frustrate my effort. I no go do am like you do am so. He do am like a crazy man. Ma tell am. Ó ti ṣàlàyé gbogbo ẹ̀ fún. Yọ̀dà fún ọ. You go bend your hip like like this. this. He's a stupid man now. You go put your hand akimbo. When you hold hand like this na akimbo. You go throw your hip. No be, I no say make carry your shop. No be your shop. Now bend your hip to get stamina. Okay. Now one leg for front. The You can't flash your 32. The mouth they pay me so. The mouth you go manage as they pay you. You flash shine car. They flash her. Now begin to throw your hips and they will come go. 1. Yinka. Right. Ojeli Indo. Jelili rẹ o. Ode o. Sinara. Ode o. Osuside. Ojeli Indo. Jelili rẹ o. Ode. Para Kariba Asakara. Yo, Alagba. In fact, I don't understand your ede. Kò yé mi. Mo mọ̀ bẹ́ẹ̀. Kò lè yé yín. Èdè tí Ọlọ́run tàwa ń sọ ó yàtọ̀ sí èdè tí wọ́n ń sọ ní àgbáyé. Àwa tí a sì súnmọ́ Ọlọ́run bí iṣan ọrùn. Àwa tá a mọyún inú ìgbín nínú karahun. Àwa tá a mọ ohun tí ẹja lè fi nú omi nìkan ni à ń gbọ́rú èdè yìí. Shakaraya. Shakaraya Karipa Shakapuhu. Shakariya Shakara Shamaipo. Olúwa ní kí n sọ fún yín pé tí ẹ bá fẹ́ ni o, tí ẹ bá fẹ́ borí nínú ìdíje tẹ́ fẹ́ ṣe yìí, àfi kẹ́ lẹ́mìí ìfaradà. Ẹ ní ẹ̀mí ìfaradà yìí débi wípé ẹ wò ẹ gbọ́dọ̀ faradà ni. Ìmọ́lẹ̀ alákàrà la fi ṣiṣẹ́ fún yín. Ìmọ́lẹ̀ alákàrà. Bẹ́ẹ̀ni. Olúwa ní kí n sọ fún yín pé yóò ná yín ní 50,000 naira. La. In fact, Pastor, the owo is not my problem. I'm fully loaded. In fact, just as my friend will say, lákọ ni mo wà bí Rambo. Olúwa ní kẹ́ kówó náà fún mi báyìí. Oh, no problem. Ṣó pé? Very complete. Ṣé ó pé? Very, very complete. Ọlọ́run tí àwa kì í kawó níbí ṣùgbọ́n tí ò bá lọ pé ohun tẹ́ máa bá kúrò ń bí aburú jù bàtẹ́ ẹ débi lọ o. Ó pé? Very complete. Okay. Joel. Ojeli Indo. Jelili rẹ o. Ode o. Sinara. Ode o. Osuside. Ẹ kúlé. Ẹ kú. Àwọn ẹkú kò lè dá fẹ́mi nìkan, ẹkú ajú èmi nìkan, ẹkú obìnrin, ẹ pẹ̀lẹ́. Ó dàbí ẹni pé orí rẹ̀ ò fapò bóyá wá fapò ọfà float ni. Kí là ń sọ kí ló ń wí? À ń sọ wípé kó lè dá fún wọn nìkan, kó lè dá fún wọn nìkan, àbí kó lè dá fún mi kọ́ wá jẹ́ ń bẹ̀ ló yẹ kó wí. Wọ́n ní kó lè dá fún wọn nìkan lèmi ń bá ká. Èmi ọ̀bá kó lè dá fún wọn nìkan kó lè dá fún mi kó sì jẹ́ ń bẹ̀ tí mò ń bá ká nù. Bra mi Àkànní, ẹ má bínú, nǹkan kan náà méjèèjì. Nǹkan kan náà kájọ ń ò ní ẹkú kó lè dá fẹ́mi nìkan. Mo gbọ́ Yorùbá. Ọ̀dọ̀ àwọn gbọ́. Ọ̀dọ̀ àfáà Kéwújá tẹ̀ wá lọ kílẹ̀ bá bọ̀. Nǹkan dáadáa là bá bọ̀. Àfáà ní àdúrà láàṣẹ. Àdúrà? Bẹ́ẹ̀ni. Ó sì ti sọ àdúrà tá a ṣe fún mi. Ó ní èmi rẹ̀ á yan náfìlà mẹ́fà, á sì kéyà sí
méje méje tá a bá fi lè ṣe àdúrà tá a kéyà sí ó ní àwa làgbègbà orókè táwọn ẹni káwá fi yòókù lọ́lọ́run lọ́wọ́. ó tán. kò jù bẹ́ẹ̀ lọ. èyí wọn ò lè èmi ń tèmi o yàásí ọgọ́rùn-ún ní kéèkó lè jọ náà lójú. ọgọ́rùn-ún ti ké kan náà ni tí ẹ ké tí ó ní aké náà èwo lọ́gọ́rùn-ún lóòkè. bákan ni kí ló wà lẹ́nu kí n ké yàásí nígbà yìí ṣe pé wọ́n rẹ́nu mi pa yàásí 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 wàdúwé 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 mílíọ̀nù ni wọ́n fojoojúmọ́ ké wàásù lè sọ yìí yàásí. ìwọ àti ìrù ló kù kọ́ ọ̀dẹ̀ ẹranko ọ̀bọ ni ọ́ sọ̀rọ̀ ń tà ń sọnù wọ́n kì í sọ̀rọ̀ àwàdà o wọ́n sọ pé ọ̀rọ̀ wàásù là ń sọ ni mo lọ náwó lórí nǹkan a lọ bá fà bá ṣe borí ọ̀wọ́n fi ń ṣàwàdà yẹ̀ẹ́sẹ̀ lọ sọ́rí ẹ̀ o. ẹ má bínú bóyá torí mo ń fèdè ọ̀yọ́ pè ní bí inú mi lè ṣe kó mi lè fi kó pé kẹ́ ẹ̀ mi lè ní yẹ̀ẹ́sìn 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 wẹ́dúwé 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 wẹ́dúwé. gbẹnu ẹ lọ gbẹnu ẹ wẹ ọba àfìlà kọ sọ̀rọ̀ láti èkó là ń sọ yìí ǹjẹ́ ẹrú tó kù ti kó wàhálà bọ̀ lọ́wọ́ rẹ̀ báyìí ní ọ̀rọ̀ tí ó ká èmi la lélẹ́ ìfẹ́ ń ṣe yẹ̀yẹ́ dákun dídé lọ sẹ́lu ẹ̀ láwùjẹ kásẹ̀ntà ṣe òjẹ. wọ́n bínú. ọjẹ́ ìlú yẹ̀ẹ́sẹ̀ Jẹ̀lílì rẹ̀ ó ẹ̀mí sí lára fọ́kẹ́ ó tún ti dé. ọjẹ́ ìlú Jẹ̀lílì rẹ̀ ó ẹ̀mí sí lára fọ́kẹ́ ó tún ti dé. ọba tí ń darí afẹ́fẹ́ ọba tí ń darí afẹ́ ó yá tètè darí ọmọ náà síbi tirẹ̀ wá. ó yá tètè darí ọmọ síbi ọba tí ń darí afẹ́fẹ́ tètè darí ọmọ náà síbi tọmọ wá. tètè darí ọmọ síbi tọmọ wá. ọba tí ń darí afẹ́fẹ́ tètè darí ọmọ síbi tirẹ̀ wá. ṣe sùúrù arákùnrin ìdíwà ìbọn bá díẹ̀ ló kù. In fact, tell your God me ṣe mọ́ I no do again I no fit come turn my ọwọ́ to something because of one ìdíje. ọlọ́run tó dá ẹni tí ò lọ́wọ́ tó dá ẹni tí ò lẹ́sẹ̀ ó ní kí n sọ fún ẹ pé jàkárà màṣá màkàràkà. In fact, I no do again no tell your God. wo arákùnrin ṣe sùúrù ìwọ̀n bá díẹ̀ ló kù èmi ni mo sọ. ọlọ́run tó dá ẹni tí kò lọ́wọ́ tó dá ẹni tí ò lẹ́sẹ̀ ó ní kí n sọ fún ẹ pé màrákà ṣàṣàràmàkà. Stop all the ṣàkàṣàkà make dey talk o. mama ṣe bẹ́ẹ̀ wọ́n bá díẹ̀ ló kù àbí kándù bíi dọ́sìn méjìdínlógún péré ló kù tá a máa yọ síbẹ̀ ìwọ ló máa gbadé ògo yìí ẹ̀wọ̀n òmíràn ni iṣẹ́ ìṣúre a lè fojú wálẹ̀ ká jẹ́ kí àwọn èṣù kí wọ́n gbọ́ ògo arákùnrin yìí mọ́ wa lọ́wọ́ ó jẹ́ ẹ̀dá kándù bọ̀ lọ́dọ̀ ẹwà yé ajídára pásítọ̀ irọ́ ẹwà yé ajídára pásítọ̀ èké ó ń pe Jésù Jésù lórí irọ́ ó ń pe Jésù Jésù lórí èké o bí Jésù bá dé o wá jẹ jàgbàjàgbà nínú ẹgbà náírà fọ́kẹ́ o ó tún ti dé. ọjẹ́ ìlú Jẹ̀lílì rẹ̀ ó ẹ̀mí sí lára fọ́kẹ́ o ó tún ti dé. ọjẹ́ ìlú Jẹ̀lílì rẹ̀ ó ẹ̀mí sí lára fọ́kẹ́ ó tún ti dé. Ọ̀jẹ̀lì ìran igun ní jẹbọ sàkàlàmàgbò ní jẹdọ ọmọdé pẹkun lórí ta ó dájẹ ọmọdé pẹyẹ lórí ta ó dájẹ ìjọ òun bá pẹ̀rọ gidi máa ń wá gbé kóbi ẹ̀ mọ́lẹ̀. ọjẹ́lì ọmọ wa ni. Jẹ̀lílì rẹ̀ ó ẹ̀mí sí lára fọ́kẹ́ ó tún ti dé. ọjẹ́lì Jẹ̀lílì rẹ̀ ó ẹ̀mí sí lára fọ́kẹ́ ó tún ti dé. Dánidáni kì í bá ní lágbàlagbà kékeré ní tí bá ní lọ ọ̀sùn pẹ́lú wúbọ̀ lọ́kùn òpònú ayírádà akin dánidáni àtọ̀ọ́lẹ̀ Jẹ̀lílì rẹ̀ ó Jẹ̀lílì rẹ̀ ó ẹ̀mí sí lára fọ́kẹ́ ó tún ti dé. ọjẹ́lì kí n gbọ́ sẹ́. Jẹ̀lílì rẹ̀ ó ẹ̀mí sí lára fọ́kẹ́ ó tún ti dé. ẹ wo bàtà rẹ̀ kọ́búkọ́bú. Jẹ̀lílì rẹ̀ ó ẹ̀mí sí lára fọ́kẹ́ ó tún ti dé. ẹ wo eyín
bó ṣe di pátá o. Jẹ̀lílì rẹ̀ o, ẹ̀mí sí lára fọ́kẹ́mù ó tún ti dé. Onífìlà akéde, onífìlà Jẹ̀lílì rẹ̀ o, akẹ́kọ̀ọ́. ẹ̀mí sí lára fọ́kẹ́mù ó tún ti dé. Olódo kò pọnù. Jẹ̀lílì rẹ̀ o, ẹ̀mí sí lára fọ́kẹ́mù ó tún ti dé. Jẹ̀lílì ọlọ́pọlọ dúdú. Jẹ̀lílì rẹ̀ o, ẹ̀mí sí lára fọ́kẹ́mù ó tún ti dé. Jẹ̀lílì rẹ̀ o, ẹ̀mí sí lára fọ́kẹ́mù ó tún ti dé. Jẹ̀lílì rẹ̀ o, ẹ̀mí sí lára fọ́kẹ́mù ó tún ti dé. Jẹ̀lílì rẹ̀ o, ẹ̀mí sí lára fọ́kẹ́mù ó tún ti dé. Jẹ̀lílì ó tún ti dénú.